Ẹ̀yin èèyàn wa, a tún ti dé bí a ṣe ń dé lójoojúmọ́ la máa ń fún yín ní ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses. Lónìí, ìròyìn nípa Ọláyínká Solomon òun la mú wá fún yín lénìí, tí gbogbo wa mọ̀ sí Ògòmùṣìn òun la mú wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé arábìnrin tí à ń pè ní Ọláyínká Solomon? Kí ló ṣẹlẹ̀ sí ní àná? Kí ló ń ṣẹlẹ̀ sí o? Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí, ẹ gbìyànjú láti dúró sórí channel yìí, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè fún yín ní kókó inú ìwé ìròyìn náà, tàbí kí ẹ máa bá wa kálọ lórí ètò tí a wà yìí. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Ọláyínká Solomon àti ọkọ rẹ̀ tí a kò mọ orúkọ rẹ̀ o, wọ́n ti ní ọmọ tuntun, wọ́n ti bímọ tuntun báyìí. A fẹ́ fi ìgbà tí àkókò yìí, a fẹ́ fi congratulate Ọláyínká Solomon fún ọmọ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ bí. Gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá àti ẹ̀yin fáǹsì Yorùbá movie industry àti ẹ̀yin tí ẹ jẹ́ fáǹsì Ọláyínká Solomon, ẹ gbìyànjú láti tẹ congratulations sí ìsàlẹ̀ fídíò yìí kí a lè máa fi congratulate arábìnrin yìí, kí a lè máa bá a fi yọ ayọ̀ ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ bí ní àná tàbí ìjẹta, kò mọ ọjọ́ tí ó rílì jẹ́. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo ọmọ rèé, ó tún di ọjọ́ mi ọjọ́ rèé, ó dìgbà.